إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات، السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama. Kí Ọlọ́run Ọba kí ó bá wa ṣàlékún ìkẹ́, kó bá wa ṣàlékún ìkẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ pátápátá àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé orípa rẹ̀ títí tí ó fi di ọjọ́ ẹ̀san. A bá wa dúpẹ́ fún Ọlọ́run Ọba tó ṣe wá ní mùsùlùmí. Oore ńlá ni Ọlọ́run Ọba ṣe fún wa, tọ́lọ́run Ọba bá ṣèyàn ní mùsùlùmí, àmọ́ agbára wa kọ́, ọgbọ́n wa kọ́, bíbára wa tá a bára wa nínú ẹ̀sìn Islam. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, eléyìí oore ńlá ni Ọlọ́run Ọba aláà ṣe fún wa tí ó ṣe wá ní mùsùlùmí. Àìsàn kúra wa kú ìpalẹ̀mọ́ oṣù Ramadan, eléyìí tó kù ọjọ́ kan àbọ́jọ́ méjì tí yóò dé báyìí. Kí Ọlọ́run Ọba Allah kí ó dákun kí ó jọ kí ó jẹ́ kí Ramadan náà kó jẹ́ kó bá wa láyé, Ọlọ́run jẹ́ kí Ramadan náà kó jẹ́ kó bá wa láyé, k'Ọlọ́run Ọba Allah kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé, k'Ọlọ́run Ọba kó jẹ́ kó bá wa ní àlàáfíà, kó bá wa pẹ̀lú ìdùnnú, kó bá wa pẹ̀lú dáadáa. Ẹ̀yin ọmọ ìyá mi, nínú àwọn ìpalẹ̀mọ́ tá a ṣe fún oṣù Ramadan tó ń bọ̀ yìí, iná ni pé a tún ìmánì wa ṣe. Ìmánì wa tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀, ìyẹn ni àdìsọ́kàn wa, ìgbàgbọ́ tó ń bẹ nínú ọkàn wa, a gbọ́dọ̀ ṣe kó dáa, kó jẹ́ ìgbàgbọ́ lórí ìlànà tọlọ́run Ọba àti súnà tànábì sallallahu alayhi wa sallam. A gbọ́dọ̀ rú nǹkan kan pọ̀ mọ́ ìgbàgbọ́ wa, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tó mọ́, ìgbàgbọ́ tó pé pérépéré bí òjíṣẹ́ Ọlọ́run Ọba bó ṣe fi kọ́ àwọn sàábé, àwọn sàábé náà ṣe lò irú ìmánì tí wọ́n ní, eléyìí náà ni wọ́n fẹ́ kí àwa náà ní, sábà pé eléyìí gangan ni yóò sọ wá di ọmọ àlìjánnà. Ìdí ló wá fà á tí a fi ní ká ṣàlàyé fún wa ní ṣókí nípa ìtumọ̀ máàna la ilaha illallah lórí ètò wa tí í ṣe Bayanul Haqqi tẹ́ ń wò yìí. Ètò yìí ni à ń pè ní Bayanul Haqqi, ìyẹn ni pé àlàyé òdodo, àlàyé ẹ̀sìn òdodo, àlàyé nípa Ọlọ́run Ọba òdodo tí í ṣe ọba Allah, àlàyé nípa ẹ̀sìn òdodo tí í ṣe ẹ̀sìn Islam. Ó ní à ń ṣàlàyé fún wa tí a sì ń mú wá ní òrèkóòrè fún wa ní olórí àwòrán tẹ́ tí ń wò wáyìí, tí a sì máa ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé rẹ̀ nílànà tọlọ́run Ọba àti súnà tànábì sallallahu alayhi wa sallam, tó jẹ́ pé a máa mú ẹ̀rí wá láti inú Al-Qur'an al-Karim, a sì máa mú ẹ̀rí wá láti inú súnà ànábì sallallahu alayhi wa sallam. Ibi tá a ti mú ẹ̀sìn wa náà nìyẹn. Tó bá ti yẹ lẹ́yìn méjèèjì kò ń ṣe ibùdarí sí wa rárá. Inú tírà Ọlọ́run Ọba tí í ṣe Al-Qur'an, nínú àdìsí ànábì wa tí í ṣe àdìsí ànábì sallallahu alayhi wa sallam, lórí àgbọ́yé àwọn sọ̀hábà, àwọn sàábé ànábì sallallahu alayhi wa sallam, orí bẹ́ẹ̀ ni a ti mú ẹ̀sìn wa láti mọ ẹ̀sìn wa lé lórí. Abẹ́ Ọlọ́run Ọba Allah, k'Ọlọ́run Ọba kó má jẹ́ ká ṣìnà mọ́ lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà. Kí ló wà ń jẹ́ kí ni ìtumọ̀ la ilaha illallah? Ìtumọ̀ yìí, mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí gidi, ó gbọ́dọ̀ mọ ìtumọ̀ la ilaha illallah. Ó gbọ́dọ̀ mọ̀ túmọ̀ la ilaha illallah, torí pé la ilaha illallah òun ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa yìí. Bí èèyàn bá ti mọ̀ tí kò sì yéèyàn, irú ẹni bẹ́ẹ̀ kò lè rí ẹ̀sìn Islam ṣe. Òun ló fà á ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn ẹlòmíì wọn mọ nǹkan tó ń jẹ́ la ilaha illallah, òun ní Islam wọn ṣe ń dàrú, òun ní ìsọkúsọ wọn ṣe ń pọ̀, òun ní nǹkan kan ò ṣe yé wọn nínú ẹ̀sìn. Ṣùgbọ́n nígbà táwa bá ti mọ nǹkan tó ń jẹ́ la ilaha illallah, tá a sì mọ túmọ̀ rẹ̀ tó sì yé wa yékéyéké, ẹ̀sìn wa ò yé wa bó ṣe yẹ kó yé wa. Eléyìí la fi ní bùkátà sí ká gbọ́ àgbọ́yé la ilaha illallah, tí a wá ń ṣàlàyé díẹ̀ ráńpẹ́ fún wa nínú tó ń jẹ́ ìtumọ̀ la ilaha illallah. K'Ọlọ́run Ọba Allah kí ó fi ọkàn wa mọ̀nà, kí ó fi ẹsẹ̀ wa rìn lórí ìlànà tọlọ́run Ọba súnà Nabi sallallahu alayhi wa sallam. Tá à ń pè ní la ilaha illallah, ìtumọ̀ la ilaha illallah ó ní la ma'buda bi haqqin illa Allah. Ìtumọ̀ ni pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah. Ìtumọ̀ la ilaha illallah.
àwọn èèyàn míì tí wọ́n bá fẹ́ túmọ̀ la ilaha illallah wọ́n á ní kò sọ́ba kan àfọlọ́hun ẹlòmíì á ní kò sí kinní kan àfọlọ́hun ara ò ìtumọ̀ la ilaha illallah kọ́ nìyẹn. ìtumọ̀ la ilaha illallah kì í ṣe kò sọ́ba kan àfọlọ́hun. ìtumọ̀ la ilaha illallah kì í ṣe kò sí kinní kan àfọlọ́hun rárá. ìtumọ̀ la ilaha illallah ó ní pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo tá a gbọ́dọ̀ fún ní ìjọsìn àyàfi Allah. Allah nìkan ni ọba tí ìjọsìn tọ́ sí lódodo tá a gbọ́dọ̀ sìn lódodo, òun ló sì lẹ́tọ̀ọ́ láti fún ní ìjọsìn wa lódodo. ìtumọ̀ la ilaha illallah nìyẹn. so ìyẹn ni pé fiha nafyun li ilahiyya an ghayrillah. so ó pa gbogbo ìjọsìn kájọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba rẹ̀. la nafyu nìyẹn, la ilaha ìyẹn ni pé ó parẹ́ gbogbo nǹkan míì táwọn èèyàn bá tún jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba láàyè gbégilé pé a gbọ́dọ̀ sí nǹkan míì mọ́ lẹ́yìn Allah. so kò sí nǹkan kan tá a gbọ́dọ̀ jọ́sìn fún lẹ́yìn Allah illa àyàfi Allah, àyàfi Allah nìkan ṣoṣo ni la gbọ́dọ̀ jọ́sìn fún. ó ní nafiyu ní láàyè. so ó ní pé la ilaha illallah ó ní orígun méjì. orígun àkọ́kọ́ la ilaha illallah lahu ruknan. so ó lórígun méjì. orígun àkọ́kọ́ ó ní la ilaha pé a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan míì mọ́ illa Allah àyàfi Allah. ìsìbáàtù nìyẹn, nafiyu wal ìsìbáàtù. so a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan míì mọ́ àyàfi Allah. kò sí nǹkan kan tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Allah. nígbà ìtumọ̀ àkọ́kọ́ wọn àtẹ́bá sọ wípé la ilaha illallah ìtumọ̀ ẹ̀ ni pé kò sọ́ba kan àfọlọ́hun. bóun ni ò ṣe sọ́ba, ọba pọ̀ rẹpẹtẹ àìmọye ọba. nígbà tọ́lọ́ ti àránù sallallahu alaihi wasallam wà kó wá jẹ́ pé ìtumọ̀ la ilaha illallah nìyẹn. wọ́n sọ pé báwọn Lárúbáwá ṣe gbọ́ yé sí nìyẹn pé kò sọ́ba kan àfọlọ́hun. ó túmọ̀ sí pé wọ́n alánàbí ń parọ́ ni, because la ilaha illallah kò sọ́ba kan. ọba ń bẹ ń Róòmù, ọba ń bẹ káàkiri ayé, ọba ń bẹ ní káàkiri àwọn ọba kan lànà ìsásálà mú kọ lẹ́tà sí pé kí wọ́n wá gba Islam. ọba ni gbogbo wọn tó wà káàkiri. so ọba ń bẹ káàkiri, bóun ni ò ṣe ní sọ́ba kan. so ọba ń bẹ. so tó bá jẹ́ pé ọba kò sọ́ba kan ni, so kò sí ọ̀rọ̀ ń bẹ, ọba ń bẹ. àwọn kan gbá tó gbà pé kò sí kinní kan àfọlọ́hun, ìyẹn ló worst jù. ìgbàgbọ́ burúkú nìyẹn tí ò gbọdọ̀ sí lẹ́mìí mùsùlùmí. torí pé àwọn tí wọ́n ń sọ pé kò sí kinní kan àfọlọ́hun ọ̀tọ̀ níbi tí wọ́n ń pè wá lọ. ibi tí wọ́n ń pè wá lọ ni pé gbogbo nǹkan lọ́lọ́hun, kò sí kinní kan húwà. so ìtumọ̀ ẹ̀ ni pé ilé ìhúwà ọlọ́run ló náà, húwà ọlọ́run ló náà, so húwà ọlọ́run ló náà, gbogbo nǹkan ọlọ́run ni. so títí tí ó fi dórí ara ẹ̀gán tó ń sọ̀rọ̀ a ní ọlọ́run lòun náà. so ìtumọ̀ ẹ̀ ni kò sí kinní kan àfọlọ́run. tá a bá ń gbọ́, tá a bá tètè ṣe làákàtà á mọ̀ pé ṣebí kò sí nǹkan kan bẹ́ẹ̀, kò sí kinní kan àfọlọ́run. ní tí wọ́n ń sọ ìtumọ̀ ẹ̀ ni pé kò sí kinní kan àfọlọ́run, yẹn ni pé gbogbo ohun tó ń bẹ lọ́lọ́run. so tó bá rí bẹ́ẹ̀ kì í ṣe ìtumọ̀ la ilaha illallah nìyẹn. so torí pé ìtumọ̀ la ilaha illallah òun ni wípé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo, kò sí ẹni tí jọ́sìn tọ́ sí lódodo àyàfi Allah. ìtumọ̀ la ilaha illallah nìyẹn. eléyìí ni ó fà tá a bá lọ wọnú al-Qur'an al-Karim nínú suratu Muhammad a rí pé Ọlọ́run bá ń sọ ń bẹ̀ pé fa'alam annahu la ilaha illallah. fa'alam ìyẹn ni pé kọ́kọ́ lọ mọ̀ so kó tó mọ̀ wà kọ́kọ́ kẹ́kọ̀ọ́. so wà kọ́kọ́ kẹ́kọ̀ọ́, ó kẹ́kọ̀ọ́ tawhid, ó kẹ́kọ̀ọ́ tawhid. kí ló ń jẹ́ la ilaha illallah? lọ́kọ́ kó lọ mọ̀, torí tó bá kọ́ mọ̀ Ọlọ́run ní fa'alam lọ mọ̀. so kó tó mọ̀ wà kọ́ ni, kò sí nǹkan téèyàn mọ̀ tí ò bá kọ́ kò lè mọ̀. so fa'alam lọ mọ̀ ní pé kí ni la annahu la ilaha illallah, pé dájúdájú òun o Allah tá à ń sọ yìí o kò sí ẹlòmíì tí ìjọsìn tọ́ sí lódodo tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Allah. so ìtumọ̀ la ilaha illallah nìyẹn. fala ilmu bi ma'na wajibun wa muqaddamu ala sayiri arkanil islam. so ìyẹn túmọ̀ sí wípé ká mọ ìtumọ̀ la ilaha illallah ọ̀ranyàn dandan ni fún gbogbo mùsùlùmí. dandan ní tó jọ́ràn èèyàn ni tá a gbọ́dọ̀ má mọ̀. so òun ló sì gbọ́dọ̀ síwájú, àti gbọ́dọ̀ mọ̀ síwájú ká tó mọ gbogbo àwọn orígun Islam. àti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ túmẹ̀ ká tó mọ àwọn orígun Islam tó kù. so ilé ìní nǹkan àkọ́kọ́ fún wa. so àìmọ̀túmọ̀ la ilaha illallah ó ní ó jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pera wọn ní mùsùlùmí kí wọ́n ní ìgbàgbọ́ òdodo.
òun ni ò jẹ́ kí wọ́n mọ ọlọ́run bó ṣe yẹ kí wọ́n dá ọlọ́run ọba mọ̀, òun ni ò jẹ́ kí wọ́n lè rìn lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam bó ṣe yẹ kí wọ́n rìn, torí pé wọ́n mọ̀ túmọ̀ la ilaha illallah. So àfi ká mọ̀ túmọ̀ rẹ̀ kó yé wa láti inú tírà ọlọ́run ọba. Bó láti mọ̀ túmọ̀ ẹ̀ á mọ̀ láti inú tírà ọlọ́run ọba àti láti inú àdìsí Ànábì sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ń sọ fún wa nínú Sahih eléyìí tí Imam Ahmad tí wọ́n gbà wá, wọ́n ní man qala la ilaha illallah, gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn la ilaha illallah mukhlisan, tó sọ lẹ́yìn tó ṣe yí pé ó ń fi ìjọsìn fọ́lọ́run ọba Allah nìkan ṣoṣo, dakhala àlìjánà, yóò wọ àlìjánà. wal mukhlisu huwa alladhi yafhamuha wa ya'malu biha wa yad'u ilayha. ìtumọ̀ mukhlis òun ni ẹni tó ṣe pé kíni ó gbọ́ àgbọ́yé la ilaha illallah, ó ń ṣiṣẹ́ pẹ̀lú la ilaha illallah, ó sì ń pèpè lọ síbi la ilaha illallah. ẹni tí wọ́n ń pè ẹni tó ń jẹ́ mukhlisu nìyẹn, mukhlisina lahu ddin. So ẹni tó gbọ́ àgbọ́yé la ilaha illallah, tó sì ń ṣiṣẹ́ tọ̀ la ilaha illallah, tó sì ń pèpè lọ síbi la ilaha illallah, àwọn eléyìí àwọn ni wọ́n ń pè ní mukhlis. Òjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe ń sọ pé ẹni tó bá sọ la ilaha illallah, tó sọ pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah nìkan, mukhlisan, ìyẹn ni pé tó gbọ́ yé, tó mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa, wa ya'malu biha, tó sì fi ṣiṣẹ́, tó fi la ilaha illallah yẹ ṣiṣẹ́. Gbogbo tó ń jẹ́ iṣẹ́ la ilaha illallah òun ni gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tá à ń ṣe, torí pé ńgbà lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé ọlọ́run ọba nìkan ṣoṣo ní ìjọsìn gbọ́dọ̀ ló tọ́ sí. So ìtumọ̀ ni pé gbogbo ìjọsìn pátápátá ọlọ́run ọba Allah nìkan la gbọ́dọ̀ fún. So wayad'u ilayha, á sì tún mọ̀ pé àwọn èèyàn lọ síbẹ̀ pé ọlọ́run ọba nìkan ni kí wọ́n fún ní ìjọsìn wọn. li'anna fiya tawhid alladhi khalaqa Allahu al-'alama lihajlihi, nítorí pé níbi la ilaha illallah yìí, ibẹ̀ ni tawhid yẹn ni ìsìn ọlọ́run ọba láso, eléyìí tọ́lọ́run ọba ti torí ẹ̀ dá gbogbo ayé ní ti torí ẹ̀. So ìsìn ọlọ́run ọba láso, àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan wá nítorí ànábì lọ́lọ́run ṣe dáyé, ara o, ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn o. So kò sẹ́rí kan nínú tírà ọlọ́run ọba, sẹ́rí kan nínú ànábì sallallahu alaihi wasallam, nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ bẹ́ẹ̀ fún wa pé torí ànábì lọ́lọ́run ṣe dálé ayé, ọ̀rọ̀ kátàkátà ara ìlágbọ́yé la ilaha illallah tá à ń sọ náà nìyẹn o. So mọ́ kó o ní bùkátà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wò pé ẹni tó sọ àfáà ńlá kan ló sọ àfáà kìíní kan tá a lè àfáà ńlá. So olódo nìyẹn, olódo ńlá nìyẹn, gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ tí ò lè rẹ́rìí proof láti inú tírà ọlọ́run ọba, tí ò rẹ́rìí tó proof ọ̀rọ̀ tó sọ yẹ láti inú àdìsí ànábì sallallahu alaihi wasallam, ọ̀rọ̀ tó sọ yẹ olódo ńlá ni, kì í sáfáà ńlá kankan. So olódo ńlá ni. So a gbọ́dọ̀ ṣàkíyèsí láti ibi tá a ti mọ́rọ̀ wa, tá a ti mú ẹ̀sìn wa, ìyẹn nínú Al-Qur'anil Karim àti inú súnà Nabi sallallahu alaihi wasallam. Kì í ṣe pé nìkan ni ó wà dúró síwájú wa tí ó mọ̀ sọ bálabàlà àbí tí ó mọ̀ sọ kàntàkàntàn kan ní nǹkan tí ò yí òun gan, tí ò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn, tí ò mọ̀ kankan nípa ẹ̀sìn ọlọ́run ọba, tí a wá sọ rẹ̀ di authority níwájú wa. Eléyìí àwa nígbà tá a kì í ṣe dìdìrín mùsùlùmí, àwa tá a jẹ́ mùsùlùmí, mo mọ̀ pé ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ yìí tẹ́ ń gbọ́ mi, mùsùlùmí gidi ni ẹ̀yin, ẹ ṣe dìdìrín mùsùlùmí tí ó lọ máa tẹ̀lé irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn, torí pé kì í ṣe inú ọpọlọ tiwa lẹ́nìkan mọ̀ fi ṣeré. So a wo ẹ̀sìn wa láti inú tírà ọlọ́run ọba, a wo ẹ̀sìn wa láti inú àdìsí ànábì sallallahu alaihi wasallam. So kì í ṣe torí ànábì lọ́lọ́run ọba ṣe dáyé o, ọlọ́run ọba tó dá ayé ni, ó dá fúnra rẹ̀ nígbà tó wù ú. innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Nínú ẹ̀dá ọlọ́run ọba tó wù ọlọ́run ọba kọ́lọ́run ọba ó dá náà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam, ó wù ọlọ́run ọba ló sí ànábì bẹ́ẹ̀ ló dá lójijì, ó dá lánàbí gbẹ̀yìn fún wa. So kì í ṣe pé torí ẹ̀ lọ́lọ́run ọba ṣe dáyé o, torí ẹ̀sìn, torí ṣíṣe ọlọ́run ọba láso, torí ìmọ̀ ọlọ́run ọba lẹ́yọkan ṣoṣo, torí la ilaha illallah yìí lọ́lọ́run ọba Allah ṣe dá wa. Ó dá wa ká wá ṣàfọ̀ mẹ́sìn fún ni. Ìyẹn ni pé tá a bá sọ pé ká wá ṣàfọ̀ mẹ́sìn fún, ìtumọ̀ ẹ̀ ni pé ká wá gbọ́ ìtumọ̀ la ilaha illallah, ká gbọ́ yé, ká máa ṣiṣẹ́ pẹ̀lú la ilaha illallah, ká sì máa pèpè lọ síbi la ilaha illallah. Torí eléyìí lọ́lọ́run ọba ṣe dá èmi àti yín. Torí ẹ̀ lọ́lọ́run ọba sọ wípé tá a bá lọ wọnú Al-Qur'anil Karim, Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. So Ọlọ́run ní mi ò dá àwọn ènìyàn, àwọn àjànú àtàwọn èèyàn, mi ò dá wọn lásán o, ìdí tí mo ṣe dá wọn ni kí wọ́n wá sìn mí. Nígbà tó wá sọ pé torí ànábì lọ́lọ́run ṣe dá wa, ibo ló ti wá rí báyìí? Àbáyé Al-Qur'an nìkan ni mò ń kà yìí, ṣé ayé bàbá tèmi ni mò ń kà ni? Ọlọ́run ní wa ma khalaqtul jinna
wal insa illa liya'budun. Èèyàn àtàlùjànnú àdá wọn nítorí nǹkan kan ju pé kí wọ́n lè bá wá sin èmi Ọlọ́run ọba lọ. So ẹni tí ó bá ti wá gbàgbọ́ yé la ilaha illallah, tí ó mọ̀ túmọ̀ la ilaha illallah, kò lè rọ́lọ́run ọba sìn. Ní tó fi jẹ́ dandan fún wa nìyẹn kémi àti yín ká mọ̀ la ilaha illallah, ká gbàgbọ́ yé la ilaha illallah, ká ṣiṣẹ́ pẹ̀lú la ilaha illallah, ká pèpè lọ síbi la ilaha illallah. Ìtorí ìdí gangan ló fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí nǹkan tó sọ fún àmú ẹ̀ ni Abu Talib hina hadarahu le maut, nígbà tí kú dé tó kànlẹ̀kùn wá bá Abu Talib, ó ní ya am ìrẹ́ ọ́nkù mi kúlì la ilaha illallah. Ó sì sọ pé la ilaha illallah, sọ pé la ilaha illallah, àbí kí ni ìtumọ̀ ẹ̀ náà ni pé sọ pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah, kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfi Allah, kò sí ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ ìjọsìn àyàfi Allah, kò sí ẹlòmíì tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah. Sọ bẹ́ẹ̀, ó ní sọ bẹ́ẹ̀ kúlì la ilaha illallah, ó ní kalimatan uhajju laka biha indallah. Gbólóhùn kan ni tó ṣe pé wọ́n sì yóò jẹ́ ẹni tí wọ́n fi ṣàtẹ̀gùn láti fi ṣìpẹ̀ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah. Ṣùgbọ́n kí ni Abu Talib kí ló sọ? Wa aba an yaqula la ilaha illallah. Ṣùgbọ́n Abu Talib ó kọ̀ kò sọ la ilaha illallah. So ibi àtàwọn tí wọ́n fi ń kọ̀ tí wọ́n fi lè sọ, ó yẹ ká mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀, àgbọ́yé kan wà ń bẹ̀. Tó bá jẹ́ pé ògbòrò pé kákan sọ pé kò sọ́ba kan àfọlọ́run, kò sí kíní kan àfọlọ́run ni so kò sẹ́ni tí ó lè sọ yẹ, kódà kèbèrè gan lè sọ la ilaha illallah, ó parí. So ṣùgbọ́n kò ń ṣe ìtumọ̀ òun ni tí àwọn èèyàn gbà lérò. Ìtumọ̀ gangan òun ni pé kò sí ẹlòmíì tí ìjọsìn tọ́ sí lódodo, la ma'buda bi haqqin illa Allah. So eléyìí káwá wo baqiya rasulu sallallahu alaihi wasallam fi Makkata 13 aman, oríjì ọdún 13 lànàbí sallallahu alaihi wasallam fi ń bẹ nílùú Mẹ́kà. Yad'u al-araba, tó ń pe àwọn Lárúbáwá pé kọ́ ìlànà pé ẹ máa sọ pé kúlù la ilaha illallah, lẹ́yìn tó ń sọ pé ẹ̀yin Lárúbáwá àní ẹ sọ pé la ilaha illallah, ẹ sọ pé la ilaha illallah, kúlù la ilaha illallah tuflihun, ẹ sọ pé la ilaha illallah kẹ́ sórí ire kẹ́ jèrè. Kí làwọn Lárúbáwá sọ nígbà tí wọ́n sọ faqalu ilahan wahida, faqalu ilahan wahidan ma sami'na bihadha. Wọ́n sọ pé ṣé nǹkan tó ń sọ fún wa ni pé faqalu ilahan wahidan. Àwọn Lárúbáwá tánàbí ń pè yẹ, wọ́n bá sọ pé so Ọlọ́run ọba ẹyọ kan ni, ma sami'na bihadha, àwọn ò gbọ́ ilé ìrí tẹ́lẹ̀ o. Ṣé la ilaha illallah lànàbí sàlám sọ fún ẹ pé ẹ sọ la ilaha illallah. So ó yé àwọn Lárúbáwá yẹn ni pé in tó ń sọ fún wa ni pé Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni ká máa sìn. Gbọ́ ilé ìrí o, àwa tá à ń sin òrìṣà tó lé ní 360 òrìṣà ó ń bẹnu Kaaba, àwọn oríṣiríṣi àwọn òrìṣà míì ó tún ń bẹ tó ń kálukú wọn tún ní, ó wá ní ká máa sin Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo, ká da gbogbo àwọn òrìṣà yìí nù. Sí nǹkan tó ń sọ fún wa nìyẹn. Wọ́n ti gbọ́ yé lẹ́sẹ̀kẹsẹ̀ pé tó ń sọ fún wa ni pé kán da gbogbo òrìṣà nù, kán má sin kankan, gbogbo tó bá jẹ́ jọ́sìn kí wọ́n má fún ẹnì kankan mọ́ àyàfi Allah nìkan. Ó yé wọn lẹ́sẹ̀kẹsẹ̀. So torí ẹ̀ ni ó ṣe hard fún wọn, ló ṣe nira fún wọn láti lè gbà pé káwọn wá gbà pé káwọn wá sọ gbogbo nǹkan táwọn ń sìn káwọn sin ilẹ̀. Rárá o, àwọn ò ní sọ. Eléyìí ló bí wàhálà tó fi láwọn ò ní gbà. Kí ló bí wàhálà, kí ló le nínú kẹ́nìkan kan sọ pé ẹ sọ báyìí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ láyé lénìí. Wọn ò mọ̀ túmọ̀ láì, ẹlòmíín wà nínú Islam kò mọ̀ túmọ̀ la ilaha illallah, torí pé yóò sọ la ilaha illallah yẹ tán yóò tún lọ mọ́ ṣẹbọ. Inshallah a sì ń bọ̀, ọ̀rọ̀ ń bọ̀ nípa kí ló ń jẹ́ bọ, ọ̀rọ̀ ń bọ̀ nípa kí ló ń jẹ́ àwọn nǹkan wo ló ń jẹ́ ìbádà ìjọsìn, kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Lọ́pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí kan gbẹ́bọ sóríta, ìyẹn nìkan náà gbà pẹ́bọ ni. Bí ó bá ti gbẹ́bọ kó gbá ẹbọ tí máa pẹ́ dúdú kó gbé sóríta, kò tí gbà pé òun ṣẹbọ. Ṣé ó wá tán bẹ́ẹ̀, ṣé ibẹ̀ ló mọ ẹbọ jù bẹ́ẹ̀ lọ. So inshallah nígbà tá a bá dá iye bẹ̀ à ń mú wá nípele ní sísẹ̀ntẹ̀lé. Nígbà tá a bá dá iye bẹ̀ á ṣàlàyé gbogbo eléyìí tí à ń sọ, á ṣàlàyé ẹ̀ fún wa. Kí ló yẹ táwọn Lárúbáwá ṣe sọ pé faqalu ilahan wahidan ma sami'na bihadha. Ànábì ní kúlù la ilaha illallah, ẹ máa gbọ́ o, Ànábì ní ẹ sọ pé la ilaha illallah. Àwọn Lárúbáwá yẹ wá ń sọ pé ilahan wahidan,
ọlọ́run ọba ẹyọ kan ní kẹ̀ máa sẹ̀mí iná bihada àwọn ògbọ́n tó ń sọ ìrí o. ó ti yé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ntànàmísẹ́ sẹ́làmù sọ ni pé ẹ̀ ń tá máa sìn tá gbọ́dọ̀ fún níjọsìn ẹyọ kan ṣoṣo ni wọ́n dáwọn ò gbọ́ rí lè ánàlá arọ́bá fahimu màánà ha torí pé àwọn lárúbáwá tó ń bá sọ̀rọ̀ wọ́n mọ̀ túmọ̀ la ilaha illallah kì í ṣe lé ní tẹ́lómi ọmọ sìn ẹlòmíì ń sọ la ilaha illallah ó ń sọ la ilaha illallah 6,666 la ilaha illallah 1 million tó bá dìde mi la ilaha illallah yìí ó lọ ń ṣẹbọ ni ó lọ ń pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ibi tó tiẹ̀ ti ń ṣe la ilaha illallah nǹkan ó tún ń pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ó ń pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run. so eléyìí àìmọ̀kan ńlá tó ga ni àìmọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó lágbára ni. so a fẹ́ wọ àlìjánná a fẹ́ kọ́ nípa tí ó gbé wọ àlìjánná ìwọ ó fẹ́ di accountant ó fẹ́ di lawyer ó fẹ́ kọ́ nípa ìmọ̀ lawyer ó fẹ́ di engineer ó fẹ́ kọ́ nípa ìmọ̀ engineer ó possible kó o di engineer láì kọ́ nípa ìmọ̀ rẹ̀ so possible ni so possible kó o di lawyer láì kọ́ nípa ìmọ̀ kó o lọ kàwé kó o kàwé kó o kọ́ nípa ẹ̀ so ó possible kó o di bẹ́ẹ̀ o fẹ́ di doctor o lọ kọ́ mọ̀ doctor so possible bẹ́ẹ̀ ni. so a fẹ́ sin lọ́hùn àwọn a fẹ́ kọ́ nípa ìmọ̀ Ọlọ́hun gbogbo wa wà ń tanra wa jẹ à ń ṣe kábàkábà à ń ṣe kátìkàtì à ń tanra wa jẹ sọ́lọ́hun ọba wa ṣe tán àbá ń tanra wa ẹ má jẹ́ àtanra wa mọ́ ẹ jẹ́ ká súnmọ́ ẹ̀sìn Ọlọ́hun ọba ká lọ kọ́ ẹ̀sìn Ọlọ́hun ọba wípé gbogbo àwọn tí wọ́n ń sọ kàntàkàntà tí wọ́n ń sọ rádaràda lórí ilẹ̀ yìí nìsín wọn ò mọ kankan pa ẹ̀sìn Ọlọ́hun òun ló fà á ra afá mi tí ó mọ fẹ́ fún hẹ́ẹ̀ tí ó mọ ṣe hẹ́ẹ̀ lórí irọ́ so lórí irọ́ yóò mọ ṣe fátiwá fáwọn èèyàn lórí irọ́ torí nǹkan tí ò mọ nǹkan kan tí ò mọ nǹkan pa ẹ̀sìn ẹ̀ wípé òun tẹ̀sí ní ká má ṣe gangan lòun ń ṣe so àwọn àpè láàfà àpè ní onímọ̀ irú onímọ̀ wo nìyẹn yóò kí n solùmọ̀ ẹ̀sìn so tó bá rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa la ní bùkátà sí láti mọ̀ torí pé talabul ilm faridatun ala kulli muslim l'Ànábì sọ talabul ilmi faridatun ala kulli muslim wíwá ìmọ̀ ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí so tí ilmu tó wà ń bẹ yẹ kì í ṣe ìmọ̀ torí ọ̀rọ̀ kí l'Ànábì ń bá wa sọ Ànábì ó wá bá wa sọ̀rọ̀ ẹnjìníà ó jẹ́ ẹnjìníà àbó wá bá wa sọ̀rọ̀ lọ́ọ̀yà ó jẹ́ kìí ṣe nǹkan t'Ànábì ń bá wa sọ nìyẹn yìí tó ń bá wa sọ ni pé ká wá mẹ́sìn tó lábùlẹ̀ ilmi yẹn ni pé wíwá mọ̀ tá a fi ṣẹ̀sìn tá a fi sin lọ́wọ́n ọba yìí o faridatun ala kulli muslim ọ̀nà yẹn ní fún gbogbo mùsùlùmí ṣe bá ẹ sáà ti gbọ́ àyàtà kà fún wa lẹ́ẹ̀kan pé wà máa khalaqtul jinna wal insa illa liya'budun kò sí torí nǹkan t'Ọlọ́run bá ṣe dá wa ntọ́lọ́wọ́n bá ṣe dá àǹjẹ̀nú àtẹ̀yàn ní pé ká lè bá wà á jọ́sìn fún nígbà tó wá ṣe pé torí pé ká lè bá àjọ́sìn fún Ọlọ́run ọba nìkan ṣoṣo ká má bá àjọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba Allah lọ́lọ́run ọba ṣe dá èmi àti yín then bá a ṣe fẹ́ jọ́sìn fún yẹ ó ti dọ̀ranyàn fẹ́mi àti yín láti wá mímọ́ rẹ̀ bó o láti wá mímọ́ rẹ̀ á wà látọ̀dọ̀ àwọn àáfàá ẹ̀sìn tí wọ́n mọ̀ sọ fún wa pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'ani báyìí tí wọ́n mọ̀ ṣàlàyé ẹ̀ fún wa báyìí pé Ọlọ́run bá sì ń sọ báyìí nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam báyìí tí wọ́n sì mọ̀ sọ fún wa pé pẹ̀lú pé àwọn sàábé báyìí bí wọ́n ṣe ṣe ní lójú Ànábì sallallahu alaihi wasallam eléyìí lọ́nà tá a gbà táàfì bọ́nu gbogbo ṣòro torí onísìn ìwọ náà ń sọ pé àti ẹ̀wà mìíràn tẹ̀lé mọ́ àfi eléyìí tún sọ pé báyìí àfi eléyìí tún sọ pé báyìí iye òkè sẹ́sìkúsì fún ẹsẹ̀ tó sọ wájú Ọlọ́run nìyẹn àbọ́lọ́hùn sọ pé kíwọ fún rẹ̀ wá mọ̀ ọ̀wá jókòó ṣùgbọ́n tó bá jẹ́ mọ̀ tí wọ́n fẹ́ fi lówó o mọ bó ṣe ń wá wọ́n ní bísínẹ́sì kan ló tún yá nísìn o sì mọ̀ ń pa ẹ̀ o ti tètè o mọ̀ láàrin oṣù mẹ́ta o ti kọ́ o ti mọ gbogbo bísínẹ́sì àpàdé àlùdíẹ̀ torí pé o fẹ́ lówó mo fẹ́ wà lìjánná wa ni ẹ̀yìn táwọn àfáà bá ti sọ náà ni àwọn àfáà tiẹ̀ wá ń ṣe oríṣiríṣi á wá sọ̀rọ̀ ẹ̀ di asọ̀rọ̀ ẹ̀ dọ̀dẹ̀ níbi ẹ̀sìn Ọlọ́run níbi tó ti yẹ kó já fáfá kó o mójútó kẹ́nìkankan má tẹ̀ ẹ̀jẹ̀ torí pé táwọn bá mọ̀ pé wọ́n náà mọ̀ tí wọ́n mọ̀ pé gbogbo àwọn táwọn bá ń sọ̀rọ̀ mọ̀ so wọn náà ó dìjẹ́nu kò ní sọ kàntàkàntàn torí pé ó mọ̀ pé tóun bá sọ kàntàkàntàn wọn ó dá padà sí ìlẹ́nu ni wọn á kó padà wọn ò ní tí ó dìje mi tó ti ń sọ̀rọ̀ tí wọ́n ti kó padà sí lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ ló ní kàntàkàntàn tó sọ yá máa kó mi bọ̀ tí nígbà tó bá ti dáwùjọ wa tó di pé àwọn ilé òkú mọ̀ nǹkan kan wọn òkú dà nǹkan mọ̀ yọ kan máa sọ kàntàkàntàn fún wa ni eléyìí so àlìjáhàlù àìmọ̀ kan ó ń bí kí àwọn àáfàá jákujàku yẹ ó máa pọ̀ lórí ilẹ̀ kí wọ́n wá máa ṣì wá lọ́nà kúrò níbi ẹ̀sìn Ọlọ́run ọba kí wọ́n máa pèpè lọ sínú ọ̀dọ̀ ara wọn
kí wọ́n máa pèpè lọ sí ọ̀dọ̀ ara wọn. Wọn ò pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n ń pèpè lọ sọ́dọ̀ ara wọn, torí pé gbogbo ohun tí wọ́n ń pèpè sí kò sí nínú kìtáàbù àlìkìtáàbù wa sunnah. Gbogbo tẹ́yìn bá ń pèpè sí ò bá ti nínú àlìkìtáàbù wa sunnah, ó wá yad'u ila nafsihi, wọ́n ń pèpè lọ sọ́dọ̀ ara ẹ̀ nìyẹn. So Ọlọ́run bò sì sọ pé ká sin ẹnì kankan, Ọlọ́run bò ní ká sìn wọn. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n wá, wọn ò sọ pé ká sin àwọn, wọ́n ń pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ni. So tó bá rí bẹ́ẹ̀, èmi àti àwa alámòjútọ́rọ̀ ara wa o, àní jẹ́ kẹ́nìkan ó dà wá ríboríbo, àní jẹ́ kẹ́nìkan sì wà lọ́nà o. Èmi àti ẹ̀yin mùsùlùmí, ẹ tají, ẹ dìde, ẹ kọ́ nípa ẹ̀sìn yín, ẹ má jẹ́ kẹ́nìkan tàn yín jẹ, ẹ má jẹ́ kẹ́nìkan sọ yín nù. So la ilaha illallah, a gbọ́dọ̀ mọ̀ túmẹ̀. Gẹ́gẹ́ báwọn Lárúbáwá tí wọ́n jẹ́ kèfèrí, wọ́n mọ̀ túmẹ̀, òun ni wọn ò ṣe sọ, àwọn tí ń sin òrìṣà tó pọ̀. So Ànábì sallallahu alaihi wasallam ó wá dé, ó wá sọ fún wọn pé kúlù la ilaha illallah, ìtumọ̀ ni pé ẹ pa gbogbo òòṣà tẹ́ ń sìn, ẹ pa tì, ẹ máa sin Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo tí ìjọsìn tọ́ sí. So èyí ni àwọn fi wá sọ pé irọ́ ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ tó tún ní àwọn ò gbà. Wa ana man qalaha la yad'u ghayra Allah, torí pé ẹni tó bá ti lè pé la ilaha illallah yẹ kò ní pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba mọ́, kò ní sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba mọ́, torí pé ó ti gbọ́ yóò mọ̀ túmọ̀ la ilaha illallah. So ìtumẹ̀ fatarokuha wa lam yaquluha, wọ́n wá gbé sọ́lẹ̀, wọ́n ní pé wọn ò sọ, torí pé wọ́n mọ̀ túmẹ̀, torí pé àwọn òdẹ̀ kì í ṣalábòsí, kò sí pé wọ́n sọ pé àwọn sọ tán ní ìsìn kí wọ́n tún lọ máa dọ́gbọ́n yọ òrìṣà wọn bọ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lénìí ní ìsìn tó jẹ́ pé òun yọ òrìṣà rẹ̀ bọ ní kọ̀rọ̀, sọ la ilaha illallah tán yóò tún lọ yẹsẹ́ wò lọ́dọ̀ àfà, yóò sọ la ilaha illallah tán yóò tún lọ bẹ̀rẹ̀, ó tún lọ gbomi, á lọ ń lọ gbomi níbì kan, yóò sọ la ilaha illallah tán ó tún ní nǹkan kan tó ń dè mọ́nú rẹ̀, yóò sọ la ilaha illallah tán ó lẹ́bu tó ń lò, pé tó ń bá ti sọ̀rọ̀ kí wọ́n mọ̀ gbà síhun lẹ́nu ni. Àwọn ìyẹn wọ́n dúró nìyẹn. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ló ń jẹ́ ṣíríkù. Kò sígbà tó bá ṣẹ̀ṣẹ̀ gbómi, tó bá ṣẹ̀ṣẹ̀ gbé igbá lọ sí orí àpáta àbí tó gbé kinní kan lọ síbì kan tó ṣẹ̀ṣẹ̀ sọ pé ó dẹlẹ́bọ. Kò sí gbogbo ìyẹn nínú Islam. Wọ́n bà yé ara wọn jẹ́, wọ́n sọra wọn di dàkúdà, wọ́n sọra wọn di jákujàku. Nípa kíni kí náà ni gbogbo tí wọ́n torí ẹ̀ sí wọ́n ń wáyé yìí náà ni ayé tí ó tán, ayé á tán, káyé tó tán gan ìwọ kún kọ́kọ́ tán nú ayé ọ̀nà. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Àwọn àfáà tán sì sọ kántankàntan káwọn náà kí wọ́n lọ bẹ̀rù Ọlọ́run ọba, kí wọ́n lọ yí padà, kí wọ́n lọ yí padà. Ọlọ́run ti produce àwa generation táwa ń bọ̀ ìyàwó gbá kántankàntan, ó bá sọ kántankàntan lẹ́sẹ̀kẹsẹ̀ lákò padà sí ẹ, a sì rọ́bíṣì ẹ, ó jẹ́ nǹkan kan mọ́, ó jẹ́ nǹkan gbogbo tẹ́ fi ń halẹ̀, tẹ́ fi ń dẹ́rù gẹ̀ẹ́ kí ló kàn mí, ìwọ ló wà máa halẹ̀, kí ló fẹ́ halẹ̀, kí ló ní, ó sọ pé ó ní nǹkan kan olóògùn, ìṣẹ́yìn bí n táà ń sọ fún ẹ náà nìyẹn, àló mọ kí oògùn náà ló ní, ní táà ń sọ náà nìyẹn pé kó lọ pátì ni a máa fi oògùn halẹ̀, wọ́n máa fi nǹkan kàtàkàtà, kí ló kàn tèmi pẹ̀lú gbogbo yẹn. Àwọn generation tiwa tó ń bọ̀ yìí, àwọn ò ní gba owó kántakàntà, tọrọ pé Ọlọ́run ọba àlá ó ti sí ojú wa, Ọlọ́run ọba àlá ó ti fi ẹ̀sìn ẹ̀yẹ wa, ó ti fi hàn wa. Ìwọ tó bá sọ dáadáa á kún ọ lé, tó sọ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó mú wánú àlùkùránì, tó mú wánú súnà, tó fi ẹ̀rí àwọn sọ̀hábà tó fi gbé lẹ́sẹ̀ àfa wa ni a mọ̀ kún ọ lé, a mọ̀ pàtàkì rẹ̀. Àmọ́ wọn tó bá ti sọ kántakàntà tó ń lọ sọ̀rọ̀ ta rẹ̀, ta béèrè ẹ̀rí fún ẹni láti inú àlùkùránì ó rí, a béèrè láti inú àdìsí ó rí, a béèrè pé àwọn sàbẹ̀wò ló ṣe rí ẹ̀ ó rí, àwa náà ọkàn ọ lábùkù ni. Gbogbo wọn tó bá fẹ́ máa sọ̀rọ̀, pàápàá jù Ramadan tó ń bọ̀ ìmọ̀ tó sọ, bó bá sọ kántakàntà kan ìbínú Ọlọ́run ó bọ ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ni, àti ẹ̀ní jẹ́ ó gbádùn. So kẹ́ lọ sọ́ra yín pé ìtẹ́ ẹ̀ ṣe tó ìbáta àwọn èèyàn jẹ́, tẹ́ báta àwọn èèyàn jẹ́ nínú ẹ̀sìn ó tó. Èyí lẹ́mọ̀ báta àwọn èèyàn jẹ́ káàkiri, wọ́n láwọn èèyàn kúrò ní ẹ̀sìn Ọlọ́run ọba, wọ́n sọ Islam, wọ́n sọ di ẹ̀sìn, wọ́n sọ di ẹ̀sìn awo, wọ́n sọ ẹ̀sìn Islam, wọ́n sọ di ẹ̀sìn kí wọ́n máa bọ̀ ọ̀sẹ̀ àti wọ́n máa ṣògùn káàkiri, wọ́n kó àwọn èèyàn kúrò nídìí ẹ̀sìn Ọlọ́run ọba, ẹ̀sìn mímọ́. Wa ma umiru illa liya'budullaha mukhlisina lahuddin hunafa wa yuqimu ssalata wa yu'tu zakata wa dhalika dinul qayyimah. Innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyah.
innal ladhina amanu wa amilus solihati ulaika hum khayrul bariyyah جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni abẹ́ kàlù Kùránì ni wọ́n bá yí àwọn èèyàn jẹ́ sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ. Ọlọ́run ní wà máa ń wú mi rú àpá wọn láṣẹ àpá gbogbo àwọn ẹ̀dá mú ànábì Ọlọ́run tá a rán wa àtàwọn ẹ̀yìn èèyàn tá a rán wọn sí wa máa wú mi rú àpá wọn láṣẹ nǹkan kan illa liya'budullah yín tá a pa wọn láṣẹ ni pé kí wọ́n wá sin Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo. àáfàá ń sìn kò mọ tó ń jẹ́ sìn gan bẹ́ẹ̀ bá bí léèrè pé wá ṣàlàyé kí ló ń jẹ́ sìn kò mọ tó ń jẹ́ sìn. pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹ̀ láṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ máa bẹ́tò wa ẹ máa bá bọ̀ ẹ máa tẹ̀lé wa bọ̀ a máa ṣàlàyé ẹ̀fẹ́ yọ kọ̀ọ̀kan gbogbo bí wọ́n bá ti parọ́ fáyé tán sọ kàntànkàntàn á tàṣírí wọn fáyé á expose wọn. Ọlọ́run ní wà máa wú mi rù á pa wọ́n láṣẹ kankan ju pé illa liya'budullah pé ẹ wá sin Ọlọ́run ọba ni mukhlisina lahud-din ìyẹn ni pé mukhlis àti sọ̀túnmọ́ mukhlis fún wa lẹ́ẹ̀kan ìtumọ̀ kìí ṣe pé wá ṣe mímọ́ nìkan mukhlisin ìtumọ̀ ẹ̀ ní pé ká wá gbàgbọ́ yé la ilaha illallah wa amalu biha ká sì fi ṣiṣẹ́ ká fi la ilaha illallah ká fi ṣiṣẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ká wá jọ́sìn fún Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo ká má jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní ìtumọ̀ mukhlisin ìyìn tí Ọlọ́run bá fẹ́ ká wá jẹ́ nìyẹn ká wá jọ́sìn fún Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo ká má jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba ká sì máa pèpè síbi jíjọ́sìn fún Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo ìtumọ̀ ẹ̀ ní ìtumọ̀ mukhlisin lahud-din ìyẹn ká ṣe gbogbo eléyìí fún Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo hunafa ìyẹn ni pé ká jẹ́ ẹni tí ó dúró déédéé pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run ọba tí ó dúró déédéé lórí ìsìn Ọlọ́run ọba nìkan ṣoṣo wa yuqimu ssola ká máa kírun wa yutu zaka ká máa yọ zaka wa dhalika dinul qayyim Ọlọ́run ní ẹ̀sìn kan ṣoṣo tó dúró nìyẹn ẹ̀sìn òdodo nìyẹn Ọlọ́run wa innal ladhina kafaru min ahlil kitab gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí nínú àwọn ahlul kitab àwọn Yahudi àwọn Nasara àwọn Jew àwọn Christian àwọn Ọlọ́run bá ń bá wí àwọn tó jẹ́ pé nígbà tá nàbí dé wọn ọgbà nàbí gbọ́ gbogbo wọn kèfèrí ni wọ́n gbogbo àwọn tó jẹ́ pé lẹ́yìn nígbà tá nàbí sallallahu alaihi wasallam tó dé látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá gbé mẹ́sẹ́jì lé lọ́wọ́ báyìí ó wá bá wọn láyé wọn wàá gbà fánàbí sallallahu alaihi wasallam gbogbo ẹni tí mẹ́sẹ́jì ànábì sallallahu alaihi wasallam bá dé tí rẹ̀ tí ò bá ti gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ kò bá jẹ́ Yahudi kò bá jẹ́ Nasara tí ò bá ti lè gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ fàwùwà mushriku fàwùwà káàfir kèfèrí ni kò sí sálì jọ́nà Ọlọ́run ọba fún àfàwọn tí wọ́n gbàgbọ́ nígbà tí Ànábì sallam dé tí wọ́n gbọ́ mẹ́sẹ̀jì Ànábì tí wọ́n gbà nínú àwọn Yahudi nínú àwọn Nasara àbáwọn ẹlẹ́bọ tí wọ́n bá ti gbà so àwọn yẹ ọ̀rọ̀ tí wọ́n ti fúyẹ́ wọ́n ti di mùsùlùmí àwọn ni Ọlọ́run bá ń sọ pé wọ́n wà lìjánà ṣùgbọ́n gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n ṣẹ́kù láyé nìsín náà ti gbọ́ mẹ́sẹ̀jì Ànábì tí wọ́n wá gbà Ànábì sallallahu alaihi wasallam ń gbọ́ tí wọn ò tẹ̀lé Ànábì kí wọ́n máa tẹ̀lé lánàá Ànábì kí wọ́n máa tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátápátá Ọlọ́run bá sọ pé innal ladhina kafaru min ahlil kitab gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí tí wọ́n kọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn tá a fún ní tírà wal mushrikin àtàwọn ẹlẹ́bọ tí wọn ò gbà fún Ànábì sallallahu alaihi wasallam sọ ma pé wọn náà ẹlẹ́bọ ní ọkàn kírun olóhùn kírun òun gbàwẹ̀ ṣùgbọ́n gbogbo tán Ànábì sallallahu alaihi wasallam tó pa wá láṣẹ tó mú wá látọ̀dọ̀ Ọlọ́run bá tó sọ báyìí gbogbo ẹ̀ náà ló tẹ̀lé gbogbo táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ó tó ní ẹ má ṣẹbọ ẹ má ṣe gbogbo àwọn nǹkan tí ò dá báyìí gbogbo ẹ̀ náà ló tẹ̀lé gbogbo kíní yẹn ló kọ́wọ́ tiẹ̀ ọ̀run innal ladhina kafaru min ahlil kitab wal mushrikin àti gbogbo àwọn tó ń ṣẹbọ gbogbo àwọn ẹlẹ́bọ pátápátá àtàwọn tí a fún ní tírà tó jẹ́ pé wọn ò gbà fún Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ní gbogbo àwọn yìí Ọlọ́run ní innal ladhina kafaru min ahlil kitab wal mushrikin fi nari jahannama inú náà jahannama ni wọ́n wọ̀ khalidina fiha wọ́n ṣe gbére ńbẹ̀ ni wọn ò ní jáde ńbẹ̀ mọ́ láíláí ulaika hum sharrul bariyya Ọlọ́run àwọn ẹ̀dá abú nìyẹn àwọn ẹ̀dá abú Ọlọ́run mọ̀ sí wálé ẹ̀dá abú sáwà ní mójútó la ilaha illallah ní mójútó tawhid ní mójútó ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ó bá ti dàrú mọ́yàn lọ́wọ́ ẹ̀sìn ẹ̀ dàrú gbogbo àwọn afá tó ń sọ kàntàkàntà tawhid dàrú mọ́ wọn lọ́wọ́ ni táyé wọn ṣe bàjẹ́ Ọlọ́run bọ́ bá wa tún wọn ṣe kó má jẹ́ kí wọ́n kú sórí rádaràdá tí wọ́n wà gbẹ́ndẹ́ bá ní tó ń ṣe kàntàkàntà kò sí nǹkan tó dàrú mọ́ lọ́wọ́ tó ju tawhid lọ ó ti ọdún 13 náà fi sọ̀dọ̀ tawhid fáwọn sàbẹ̀ nínú Mákà ọ̀rọ̀ tawhid wá jáwàjà wọ́n ṣe kàntàkàntà kò sí àkídá ẹ̀sìn kankan kò sí inú ọkàn wọn sẹ́ẹ̀rí pé nǹkan ṣe wọ́n ni kí ló bàjẹ́ lára wọn ní tó bàjẹ́ lára wọn nìyẹn ìmánì àkídà tó ń gbénu ọkàn yìí ló bàjẹ́
òjíṣẹ́ Ọlọ́run ní bá sí ẹran kan bẹ lára wa ìdá sọ́là al-jasadu kullu tó bá dáa gbogbo ara ó dáa wá ìdá fásádà al-jasadu kullu bí ò bá ti dáa mọ́ gbogbo ara ni ó bàjẹ́. ala wàhíyà al-qalb ọkàn ni kí ló ń gbé kí ni ibola kídà ń gbé inú ọkàn ni bí ò bá ti sákìdà tó dáa gbogbo sísítẹ̀mù ẹ ti bàjẹ́ ẹlẹ́sẹ̀ rí tó jẹ́ pé gbogbo tó ń jáde látẹnu wọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa gbogbo tó ń jáde látẹnu wọn ọ̀rọ̀ kèfèrí. So tó bá rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ àrònúpìwàdà o eléyìí àádá nàdírùn ìkìlọ̀ ni ìkìlọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba eléyìí tí à ń ṣe fún wa yìí ká padà sí díẹ̀ sìn Ọlọ́run ọba ká fi gbogbo jákujàku sílẹ̀ ká padà sí díẹ̀ sìn Ọlọ́run ọba ká gbogbo tí ò lálàáfíà sílẹ̀ kí ni jákujàku òun ni ká máa sọ̀rọ̀ ká má rẹ́rìí inú tírà Ọlọ́run ọba ká má rẹ́rìí inú sunnah Ànábì sallallahu alaihi wasallam ká má pè lẹ́sìn jákujàku ni ẹ̀rá dáradára ni ká gbé gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo òtàn rọ́ ká gbé gbogbo ẹ̀ kalẹ̀ ẹ já padà sí di òdodo hādhā bayyānul haqq eléyìí ni ọ̀rọ̀ òdodo tí à ń pè wá sí so kí á dákun kí á jọ kí ká ronúpìwàdà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí tó dá wa so innal ladhīna āmanū wa 'amilu ṣ-ṣāliḥāti Ọlọ́run wa ní gbogbo àwọn tí wọ́n wá gbọ́ Ọlọ́run ọba lódodo wa 'amilu ṣ-ṣāliḥāti tí wọ́n sì iṣẹ́ tó dáa ulaika hum khayrul bariyya àwọn yẹlẹ̀ dáre àwọn tí wọ́n lò tí al-Qur'ānil Karīm tí wọ́n sì ń lo súnà anábì sallallahu alayhi wa sallam tí wọ́n rìn lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn sàábì anábì sallallahu alayhi wa sallam ulaika khayrul bariyya àwọn dáre nìyẹn lọ́lọ́ ní wa jazaa'uhum 'inda rabbihim ẹ̀san wọn bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn jannatu 'adnin ìyẹn náà ní aljanna gbére tajri min tahtiha al-anhār ilé tí odò wọn máa sàn ní ìsàlẹ̀ rẹ̀ khalidina fiha abadan bí wọ́n bá ti wọ bẹ̀ wọ́n sì gbére ń bẹ̀ ni o radiyallahu anhum Ọlọ́run ọba Allah yóò sì yọ́nú sí wọn wà rọ̀dún wánú ẹ̀san táwa náà ó bá pàdé ń bẹ̀ yóò tí àwa náà rọ lọ́rùn inú wọn ó dùn sí Ọlọ́run wa ní dhalika limani khashiya rabbahu gbogbo ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run ọba tó fi àlùkùránì ṣe mọ̀nà tó fi mọ̀nà Ànábì sallallahu alaihi wasallam ṣe mọ̀nà irú àwọn tí yóò wọ àlùjánnà yẹn nìyẹn k'Ọlọ́run ọba Allah kó ṣe wá ní ara wọn inshallah a máa tẹ̀síwájú nínú episode wa míì tó bá ń bọ̀ a máa tẹ̀síwájú ní àti ibi tí adé yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba a máa ṣe ní ìpele báyìí so ní sísẹ̀ ń tẹ̀lé abẹ́ Ọlọ́run ọba Allah k'Ọlọ́run ọba kó fi wá sí orí ìlànà rẹ̀ k'Ọlọ́run ọba kó má jẹ́ kí ẹsẹ̀ wá yẹ̀ kúrò lórí sunna Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ọba tó ti fi Islam tó ti fi ṣàánú wa báyìí k'Ọlọ́run ọba kó má jẹ́ ká kú ńbẹ̀ mọ́ láéláé k'Ọlọ́run ọba ó ti fi bíbẹ̀rẹ̀ wa sínú Islam k'Ọlọ́run ọba kó jẹ́ ká yọrí sínú Islam k'Ọlọ́run ọba Allah kó dákun kó jọ gbogbo asẹ́ni lórí tí ó ń sẹ́ni lórí kúrò nídìí ẹ̀sìn Ọlọ́run ọba k'Ọlọ́run ọba Allah kó sọ wá ńbẹ̀ k'Ọlọ́run ọba kó sọ wá ńbẹ̀ kó dákun kó jọ kó sọ wá ńbẹ̀ kó máa ṣàlékún mọ́ni wa k'Ọlọ́run ọba kó ṣe àlékún dáadáa fún wa oore táyé àtàlùkíyàmà k'Ọlọ́run ọba Allah kó ṣe fún wa Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.